kúrọ̀lẹ́ nílé lóko lájọ àti lẹ́yìn odi níbi gbogbo tẹ́ ẹ bá ti ń wò wá lórí ibùdó ìtàn la wà ní Yorùbá Tales TV. Orúkọ tèmi ni Olúwabùsáyọ̀ ọmọ Òdìyọmí. Èmi wá láti ìlú Ìjẹ̀bú-Igbó. Èmi lọmọ òkè àgbò bèje. Bèje palí ẹ̀ ó pàta. Èmi lọmọ òkúta gògògò lójúde abínúkú. Abínúkú ò jẹ́ forí kàn. Lórí ètò yìí, a ó máa sọ̀rọ̀ nípa ìtàn ìdánilárayá lóríṣiríṣi àti àwọn ìtàn tí ń mú ìrántí ìgbà èwe wa padà. Ẹ máa bá mi ká lọ. Káàbọ̀ sórí ètò wa Ibùdó Ìtàn lórí Yorùbá Tales TV. Abala àkọ́kọ́ lórí ètò wa, a ó máa pa àlọ́ àpamọ̀. Ẹni tó bá gba àwọn àlọ́ wa dáadáa, á fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ̀kíní, kí ló kọjá lójúde ọba tí ò kọ́ba? Kí ni o? Ẹ̀kejì, kò lápá, kò lẹ́sẹ̀, ó fò mọ́ ògiri jọ̀ìn. Kí ni o? Ẹ̀kẹta, kí ló jábọ́ sómi tó ṣe tàló? Kí ni o? Ẹ jẹ́ ká gbọ́ bá a ti ṣe rò ó sí nínú comment section. Ẹ káàbọ̀ padà. A máa lọ sí abala ìkejì wa lórí ètò yìí, èyí tí í ṣe àlọ́ àpagbè wa. Àlọ́ o, àlọ́. Àlọ́ mi dá fìrìgbá àgbò. Ó dá lórí ìjàpá, tìrókò ọkọ Yánníbo àti ajá. Ní ìgbà kan láéláé, ní ìlú kan, ìyàn mú gidigidi. Ó mú ọmọdé, ó mú àgbàlagbà, ó mú olówó, ó sì mú tálákà. Bẹ́ẹ̀ ló sì mú ọba ìlú àwọn ìjàpá. Bí ọmọdé ṣe ń rù, bẹ́ẹ̀ ni àgbà ń rù. Ìyàn yìí sọ ọlọ́mọ mẹ́rin di ọlọ́mọ mẹ́ta. Bẹ́ẹ̀ ló sọ ọlọ́mọ mẹ́ta di ọ̀kan ṣoṣo. Ṣùgbọ́n ajá ní tirẹ̀, àtòun àtìyàwó àti àwọn ẹbí rẹ̀, bó ṣe ń dán bẹ́ẹ̀ ni wọ́n ń sanra sí i. Ìjàpá wá rò ó, wọ́n lọ bá ajá láti lọ bèèrè bí ajá ti ń rí oúnjẹ jẹ tí ìyàn tó mú ìlú yìí tí kò mú dọ́dọ̀ ajá. Ní òwúrọ̀ kùtùkùtù kan ni ìjàpá bá jí dìde kúrò nílé rẹ̀, ló gba ilé ajá lọ. Nígbà tó délé ajá, ni ìjàpá bá nà gbọọrọ sílẹ̀ ńlẹ̀, ló dọ̀bálẹ̀ gbalaja, ló ní ajá ọ̀rẹ́ mi, ó dẹ̀ gbà mí. Ìyàn tó ń mú ìlú yìí tí kò tiẹ̀ mú dọ́dọ̀ rẹ ni. Bí ìyàwó mi ti ń kígbe, bẹ́ẹ̀ làwọn ọmọ mi ń sunkún ńlé. Aràn kan tiẹ̀ gbá ìyàwó mi mú lóru, débi wípé n ò mọbi tí n fẹ́ yà sí mọ́. Ṣàánú mi, kó o gbà mí. Báwo ló ti ń ro oúnjẹ jẹ tí ìyàn ìlú yìí ò mú dọ́dọ̀ ìwọ? Ni ajá bá dáhùn, ló ní Ìjàpá, àánú rẹ ṣe mí púpọ̀ o. Ṣùgbọ́n ìwọ náà mọ irú èèyàn tó o jẹ́. Wípé tí ènìyàn bá fi ọ̀nà àṣírí hàn ọ́, tú ẹni náà láṣìírí ni. Nítorí àìrídìí àṣírí mi, òun ló sì fi ní ìrẹ̀lẹ̀ báyìí o. Ó kì í ṣe ènìyàn dáradára o. N ò mọ ohun tí mo fẹ́ ṣe sọ́rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni ìjàpá bá bú sẹ́kún. Ló di ẹsẹ̀ ajá mú, ló ń rá bàbà ní ilẹ̀ẹ́lẹ̀, ló sì ń bẹ ajá pé ṣàánú mi. N lè fojú olóore mi gúngi. O ò lè fọ̀nà mi tán kí n wá sọ pé o ò mọ̀nà mọ́. Lajá bá rò ó sọ́tún, ló rò ó sósì,
ló wò pé kí lòun yóò ṣe. Àánú ìjàpá sì ṣe é púpọ̀ púpọ̀. Ǹjẹ́ lajá bá wí fún un, ló bá ní wọ́n ràn lọ́wọ́, n ò ní ro wà rẹ. Báyìí láti ṣe, tó bá ti di àkùkọ kejì lọ́la, kó o wá sí ilé mi, a jọ lọ sí oko oníṣu kan. Ṣùgbọ́n tá a bá débẹ̀ o, iṣu ẹyọ kan ló wà o, tèmi náà ó sì wá iṣu ẹyọ kan tá a sì jọ mọ lọlé o. Ni ìjàpá bá gbọ́ sí i lẹ́nu, ló bá padà sí ilé rẹ̀. Tìdùnnú ni ìjàpá fi sùn mọ́jú, nítorí ó mọ̀ pé ọjọ́ ọ̀la yóò dára. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, àkùkọ kejì kọ tàìkọ, ni ìjàpá bá gbéra kúrò nílé, ló lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ajá. Ni wọ́n bá mú ọ̀nà wọn pọ̀n, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn lẹ́lẹ́lẹ́lẹ́ lọ́nà olóko ọ̀hún. Nígbà tí wọ́n débẹ̀, ni ìjàpá bá ya ẹnu. Eléyìí tó tó yìí ló wà níbí, tí ẹnìkan ṣoṣo ló dá ní ibí báyìí, tí àwa ń jìyà tá à ń jìṣẹ́, tí èèyàn ń mú wa ní ìlú wa. Bí n bá jí gbogbo iṣu tó wà níbí, èmi àti olóko ó jọ pín lọ́gbọgba ni. Bí ìjàpá ti ń rò ó sínú rẹ̀ nu. Ǹjẹ́ ajá wa iṣu ẹyọ kan títí rẹ̀, ló ké sí ọ̀rẹ́ rẹ̀ ìjàpá pé, ìjàpá ọ̀rẹ́ mi, ǹjẹ́ o ti wá iṣu tirẹ̀ tán? Ìjàpá bá sáré, ló wá iṣu ẹyọ kan tirẹ̀ náà, ni wọ́n jọ padà sí ilé wọn. Nígbà tí ìjàpá gbéṣu délé, àtòun àtìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀, wọ́n jẹun wọ́n yó, inú wọn sì dùn fún ayọ̀. Nígbà tó di ijọ́ kejì, ìjàpá bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe. Wọ́n tún lọ, wọ́n dé oko iṣu náà. Níbẹ̀ ni ìjàpá ti ń rò sínú rẹ̀ pé, èmi ò mọ̀ lè máa wá lójoojúmọ́ láti wá máa wá iṣu. Ǹjẹ́ tí mo bá wá iṣu 6 àbí púpọ̀ ní ọjọ́ kan, ǹjẹ́ fún ọ̀sẹ̀ kan lé mi àtàwọn ẹbí mi. Ni ìjàpá bá rò pé òun ò wá ọgbọ́n dá sí ara òun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ti ṣe mọ̀ pé ìjàpá tìrókò ọkọ yán níbo ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ni wọ́n bá padà sí ilé wọn. Nígbà tó di ijọ́ kẹta, ni ìjàpá bá mú àpò ńlá kan, ló so ó mọ́ ìyẹn ọrùn rẹ̀. Nígbà tí ajá rí àpò ńlá náà, ló pariwo ló ní, ìjàpá ọ̀rẹ́ mi, èyí ti ṣe, kí ló fẹ́ fi àpò ńlá tó tó yìí ṣe? Ni ìjàpá bá ní, òun fẹ́ fi gbé iṣu tọ̀dọ̀ tòun ni, kóun lè bá a tètè rìn dáadáa bí ajá ṣe máa ń tètè rìn délé. Inú ajá dùn púpọ̀, ó ní, ìjàpá ó ti ẹ̀dẹ̀ ti yí padà, ó ti wá di ènìyàn gidi báyìí, já lọ. Ǹjẹ́ ni wọ́n bá mú ọ̀nà wọn pọ̀n o, ni wọ́n ń lọ lẹ́lẹ́lẹ́lẹ́, ni wọ́n dé oko iṣu náà. Ajá wa iṣu ẹyọ kan títí rẹ̀, ló ké sí ọ̀rẹ́ rẹ̀ ìjàpá pé, ìjàpá ọ̀rẹ́ mi, ǹjẹ́ o ti wá iṣu tirẹ̀ tán? Ìjàpá wá iṣu kínní, ó wá kejì títí tó fi dórí ìkẹfà. Ajá bá wá síbi tí ìjàpá wà, ló ní, iṣu 6 nìkan ni ìwọ wà yìí, báwo ló ṣe fẹ́ gbé délé? Ṣé bá a ti jọ dáa fúnra wa pé iṣu kọ̀ọ̀kan láà máa wú lójúmọ́ kan? Ni ìjàpá bá dáhùn, ló ní, èmi ò lè máa wá bí lójoojúmọ́, sọ mọ̀ pé ẹsẹ̀ tìwọ́ dán, ìwọ lè rìn dáadáa, ó lè sáré, ó máa ń rẹ èmi lójú ọ̀nà, nítorí náà mo wò pé kí n kó gbogbo iṣu tí n bá fẹ́ kó lónìí, yín tún wá lọ́sẹ̀ tó ń bọ̀. Ìjàpá bá so iṣu kan mọ́rí, ó so kan mẹ́sẹ̀ rẹ̀, ó gbé 2 sẹ́yìn rẹ̀, ló kó 2 tó kù sọ́wọ́. Ni wọ́n ń lọlé, bí wọ́n ti ń rìn ló ń rẹ ìjàpá lójú ọ̀nà.
Ǹjẹ́ bí ajá ti ṣe rí i pé ọ̀sán ti fẹ́ máa pọ́n, bí ajá ṣe tẹsẹ̀ rẹ̀ mọ́rìn nù. Kólóko má bàa ká wọn mọ́nà, ìjàpá bá bẹ ọ̀rẹ́ rẹ̀ ajá pé, ọ̀rẹ́ mi ajá, o ò dẹ̀ dúró dè mí, àbí kó o bá mi gbé nínú iṣu yìí ká lè jọ máa lọ. Ajá bá yarí, ló ní n lè gbé iṣu kan mọ́ tara mi yìí, jẹ́ n tètè máa lọ lé mi. Ǹjẹ́ bí ajá ti tẹsẹ̀ rẹ̀ mọ́rìn tó já ọ̀rẹ́ rẹ̀ ìjàpá sílẹ̀ nù. Nígbà náà ni ìjàpá bẹ̀rẹ̀ sí ní kọrin láti lè fi jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ ajá padà wá sí ibi tó wà láti wá ràn án lọ́wọ́. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, tí n bá ti ń kọrin yìí, ẹ mọ̀ kọ́ tẹ̀lé mi. Ajá ajá dúró ràn mí lẹ́rù, fẹ̀rẹ̀kúfẹ̀, bó o bá dúró ràn mí lẹ́rù, fẹ̀rẹ̀kúfẹ̀, má kígbe olóko á gbọ́, fẹ̀rẹ̀kúfẹ̀, á gbọ́ o, á gbé wá dé, fẹ̀rẹ̀kúfẹ̀, á gbé wá dé, á gbà wá níṣu, fẹ̀rẹ̀kúfẹ̀. Ajá ajá dúró ràn mí lẹ́rù, fẹ̀rẹ̀kúfẹ̀, bó o bá dúró ràn mí lẹ́rù, fẹ̀rẹ̀kúfẹ̀, má kígbe olóko á gbọ́, fẹ̀rẹ̀kúfẹ̀, á gbọ́ o, á gbé wá dé, fẹ̀rẹ̀kúfẹ̀, á gbé wá dé, á gbà wá níṣu, fẹ̀rẹ̀kúfẹ̀. Ǹjẹ́ bí ìjàpá ti ń kọrin yìí ni ajá ọ̀rẹ́ rẹ̀ ń gbọ́ láti ọ̀ọ́kán. Ó rò ó sínú ara rẹ̀ pé wàhálà ni ìjàpá fẹ́ dá sí mi lọ́rùn yìí o. Bí ajá ṣe tẹsẹ̀ rẹ̀ mọ́rìn tó sáré dé ilé rẹ̀ nù. Nígbà tó dé ilé, ló pe ìyàwó àti àwọn ọmọ rẹ̀ jọ, ló kó lóró fún wọn gẹ́gẹ́ bí gbogbo rẹ̀ ti ṣẹlẹ̀. Ló dá bí ọgbọ́n pẹ̀lú ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ pé nítorí ìjàpá yóò kó bá mi lónìí, ìǹdẹ̀ fẹ́ bá ìjàpá jẹ nínú ìyá rẹ̀, á jọ ṣe eléyìí ni o. Ajá àti ìyàwó rẹ̀ ṣe wá ẹyin méjì kan pamọ́ nù, ni wọ́n ti sè é, ni wọ́n sì dáná àrò tó ń gbóná gidigidi. Ajá jókòó sẹ́gbẹ̀ẹ́ àrò náà kó lè máa gbóná mọ́ lára. Ǹjẹ́ bí ajá ṣe sọ fún ìyàwó rẹ̀ nu, èmi ò dìbò o, pé ara mi ò yá, torí tí àwọn ìránṣẹ́ ọba bá dé, kán má mú mi lọ tì mí mọ́nú túbú o. Bí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ sì gbà sí lẹ́nu nù. Ní ajá daṣọ bora ló jókòó sórí àga, ìyàwó rẹ̀ jókòó sí ẹnu ọ̀nà, ó ń jókòó de àwọn ìránṣẹ́ ọba tó ń bọ̀. Ǹjẹ́ bí ìjàpá ṣe tẹsẹ̀ tirẹ̀ mọ́rìn nù ló ń kọrin ọ̀hún lọ, bí olóko ṣe gbá ìjàpá mú nù. Ó lu ìjàpá ní ìlú bàrà, ó gbá a lójú, ó gbá a nímú. Bí ìjàpá ń ké tantan ní pariwo pé èmi nìkan kọ́, èmi àtajá ni, èmi nìkan kọ́ ni mo wá bì, ajá ló mú mi wá síbì. Ǹjẹ́ bí olóko ti sọ pé mo mọ̀ pé iṣu tó lọ jí wà yìí kò sí oko ẹlòmíràn tó ti lè jí bí kò ṣe inú oko mi. Ni olóko bá mú ìjàpá, ó dọ̀dọ̀ ọba tiwọn ní ìlú wọn. Ná dọ́dọ̀ ọba náà kó náà rò fún wọn. Ǹjẹ́ bí ọba ìlú ti gbọ́ ọ̀rọ̀ yìí, inú rẹ̀ bàjẹ́ gidigidi, inú sì bí i. Ló bá rán ìkan lára àwọn ẹ̀ṣọ́ rẹ̀ tó fi inú tán pẹ̀lú àwọn ọlọ́pàá bíi 6 láti lọ sí ìlú àwọn ìjàpá kí wọ́n lè lọ mú ajá wá láti dá sẹ̀ríyà fún. Ni wọ́n mú ìjàpá náà tì mọ́nú túbú. Bí àwọn ẹ̀ṣọ́ àti àwọn ọlọ́pàá yìí ṣe lọ nìyẹn sí ìlú ìjàpá, ni wọ́n yà lọ́dọ̀ ọba àwọn ìlú ìjàpá, ni wọ́n kí i, ó sì fi tayọ̀tayọ̀ kí wọn. Nígbà tí wọ́n kó tí wọ́n rò fún un nípa ohun tí ìjàpá àti ajá ṣe, inú sì bí ọba ìlú àwọn ìjàpá gidigidi. Tìbànújẹ́ ló bá júwèé ilé ajá fún un, ló sì rán àwọn ẹ̀ṣọ́ 2 láti ọ̀dọ̀ rẹ̀ tẹ̀lé wọn. Ó sọ fún wọn wípé bá jẹ́ lóòótọ́ ni ajá hùwà tẹ́ ẹ sọ yìí,
mo yọ̀ǹda rẹ̀ fún yín láti máa mú lọ sí ìlú yín kí ẹ sì lọ́ọ́ fi ṣe ohun tí ó bá wù yín. Ǹjẹ́ bí wọ́n ti dé ilé ajá ni wọ́n bá ìyàwó rẹ̀ lójú ọ̀nà. Àgọ́ onílé o, ìyàwó ajá bá dáhùn o, ó ní ẹni tí bá ń bẹ lẹ́nu ọ̀nà kó wọlé o. Ni wọ́n bá wọlé, ni wọ́n bá bi í pé ajá mà la béèrè o, ṣó wà nílé? Ó ní bẹ́ẹ̀ ni ọkọ mi wà nílé, ṣùgbọ́n ṣé kò sí? Wọ́n ní kó má bàa sí ni o, a ní àwọn ìbéèrè kan tá a fẹ́ bi í. Ni wọ́n bá débi tí ajá wà, níbi tó ti daṣọ bora, ni ìyàwó rẹ̀ bá wí pé bí ọkọ mi ti ṣe rí láti bí ìjẹfà rèé o, ara rẹ̀ ò yá, bí ti ń bì ní gbọ̀n pìpìpìpì. Àánú ajá ṣe wọ́n púpọ̀, ṣùgbọ́n wọ́n wò wípé ẹni tí bá rán ni níṣẹ́ là á bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tí a fẹ́ jẹ fún, bí wọ́n ti ṣe jíṣẹ́ ọba fún. Ǹjẹ́ kí ajá wí ohun ẹyọ kan, ló bá fi eyín fọ́ díẹ̀ nínú ẹyin tí ó dì sí ẹ̀rẹ̀kẹ́ ẹnu rẹ̀, ló bì gọ̀rọ̀ sí ilẹ̀ẹ́lẹ̀. Bí àwọn ìránṣẹ́ ọba ṣe pariwo nù ú, ó ń bì o, kí la ó wá ṣe báyìí? Ọba ní ajá dìde o, já lọ ilé ọba o, ó lọ sọ bó ti rí fún wọn ńbẹ̀. Ǹjẹ́ bí ajá ti dìde ni ìyàwó rẹ̀ fi ọwọ́ dì í mú lẹ́yìn pé kí wọ́n tún tẹ̀síwájú. Ǹjẹ́ bí ajá tún ṣe fi eyín fọ́ díẹ̀ nínú ẹyin tí ó dì sí ẹ̀rẹ̀kẹ́ ẹnu rẹ̀ nu, tó bì gọ̀ọ̀rọ̀ sílẹ̀ẹ́lẹ̀. Wọ́n ti ṣe ní ó mà tún ti bì, ẹ jẹ́ kí ajá lọ sinmi ńlé o. Sí ẹni tí ara rẹ̀ ò yá yìí ni ìjàpá parọ́ mọ́. Eléyìí ò lè lọ jíṣu wà láàárọ̀ kùtùkùtù lónìí, kò jọ bẹ́ẹ̀. A jẹ́ pé òpùrọ́ lásán ni ìjàpá jẹ́, ajẹ̀gbodò awẹ́nikúnra ni. Bí wọ́n ti ṣe kúrò tí wọ́n kẹ́sẹ̀ lẹ́sẹ̀, tí wọ́n padà sọ́dọ̀ ọba ìlú tiwọn. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ọba ìlú olóko, wọ́n kó wọ́n rò fún wọn, ṣùgbọ́n nítorí pé ẹ̀ṣọ́ tí ọba yìí finú tán gidigidi ni, ó gbà sí wọn lẹ́nu. Gbogbo ohun tí wọ́n sọ, ó gbà á gẹ́gẹ́ bí òótọ́. Wọ́n tojú ìjàpá yọ idà, wọ́n tì í bọ lára látẹ̀yìn. Bí wọ́n ti ṣe pa ìjàpá nù. Ìtàn yìí kọ́ wa pé kí ayé máa ṣe ojú kòkòrò. Ìjàpá jẹ́ olójú kòkòrò ènìyàn. Òun ló fi mú un tó fi wa iṣu 6 dípò kó wa ẹyọ kan. Ó tún jẹ́ ọ̀kánjúwà ẹ̀dá tó fẹ́ fi ojú olóore rẹ̀ gún igi. Kí ni ìtàn yìí, kí ló kọ́ wa? Ẹ jẹ́ ká gbọ́ bí ẹ̀yin ti ṣe rò ó sí nínú comment section. A ní rí jù báyìí lọ fún tòní o. A tún máa ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Orúkọ tèmi ò yí padà o. Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Ó dìgbà o.